Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Elédùmarè. Ọba tó láyé tó lọ́run, a kú oríire, oríire gidigba fún èmi àti ẹ. Bẹ́ẹ̀ ni. A kú oríire. Báwo ló ṣe rí? Báwo ló ṣe jẹ́? Kí n tiẹ̀ tó wọnú agbami ètò lọ. Mo rí àwọn kọ́mẹ̀ntì kan lórí program mi, lórí ibi tá wà yìí náà ni, bí pé kí n stop láti deceive ọmọ Yorùbá. Ẹ̀yin tí ẹ bá gbọ́rọ̀ lẹ́nu apá kan, tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu apá kejì, ó ṣẹ̀ sí ilẹ̀ tó ń tẹ̀, ó ṣẹ̀ sí ẹlẹ́dàá ẹni tó ń ṣépè fún, ó ṣẹ̀ sí ọ̀run ẹ, ó ṣẹ̀ sí ẹlẹ́dàá àwọn ọmọ ẹ. Gbogbo ẹ̀yin tí ẹ bá rí fídíò tí ẹ gbọ́ ti apá kejì, tó jẹ́ wípé àwọn tó jẹ́ wípé torí ọjà tó fẹ́ tà ló fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe láti ìgbà tẹ́jẹ̀ ti wà nínú ìrìn àjò yìí, tí ẹ̀yin kan tẹ́ ẹ̀ tí ì mọwọ́ ọ̀tún yàtọ̀ sósì, tẹ́ ẹ̀ tí ì mọ àwọn tó jẹ́ wípé atúrọ́ tàbí èlùbọ́ ni wọ́n. Ẹ bí ara yín, ẹ bẹ̀rù ìṣẹ̀dá àwọn ọmọ yín, torí wípé kí ni ó máa sọ wípé èpè ò kí ń ṣí ní jà, tàbí èpè ò kí ń ṣìyàn jà. Bọ̀ ìwọ tó bá fi ẹnu ara ẹ ṣẹ, ẹ jẹ́ kí n rán wa létí nígbà tí Dúpẹ́ Onítìrì ṣe mọ̀ wípé 99.9 àwọn èèyàn jáde, gbogbo wọn dá lọ́jọ́ tèmi, wọ́n fi orí gbé pè wọn. Torí pé àwa dúró lórí òtítọ́, a sì wà lórí ẹ̀ náà ni títí di ọ̀la ọlọ́la. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, èèyàn kọ̀ọ̀kan wá bá mi pé kí n wá sáìn wípé wá ṣe Yorùbá nation. Mo dẹ̀ rò pé ẹ̀yin tẹ́ ń gbọ́ mi náà, èèyàn kọ̀ọ̀kan ò fọ́ sí yín. Ó wùn wá ni, òye yín sìn. Tẹ́mi bá wá fẹ́ kúrò, kò sí ẹni tó máa nà mí. Kò yé yín. Ibi tí mo dúró sí òun ni mo ìwà. Mo dẹ̀ mọ̀ pé gbogbo àwọn tó ń sọ yìí, ìjà ló dé tó ní dòwe, kò sẹ́ni tí ò lè ṣe mistake. Lóòótọ́ ló lọ síbi tó ń lọ, wọn kì í ṣe olóṣèlú. Àwọn náwó ná ara síbẹ̀ ni. Títí dọ̀la ọlọ́la ni mò ń sọ. Torí ẹ̀yin kọ́ ni mo bá wá lọ́jọ́ tèmi. A kú oríire o, a máa kú oríire. Ó kàn ẹ́, ó kàn mí. Oríire ló kàn wá, oríire kan gbogbo wa papọ̀. Irú oríire wo ni? A wí fún wọn tó àwọn náà gbà bẹ́ẹ̀ ni. Ó ti wá yí wọn kòrókòrò ń sìn, ó ti wá dàmọ̀. Kódà gan sísà wa yìí, ó lóun fẹ́ sá lọ sí Kútọ̀nù, òun fẹ́ lọ gba pálí Kútọ̀nù, ẹ má yìí tí ì lọ. Alákú oríire, ọmọ kóòtù òjìrì, a kú oríire. Èmi wá sọ nǹkan kan, mo lá máa débẹ̀, mo nígbà wo ni, mo ní mi tí mọ̀. Mo nígbà wo ni sẹ́, mo ní mi ò mọ̀, lákòókò wo ni, mo ní mi mọ̀, mo níbọ̀ kí ni mo mọ̀ pé a máa kúrò nínú oko ẹrú ìgbà wo ni. Ṣé lórí ọ̀nà tá a wá fẹ́ tọ̀ yìí náà ni? Gẹ́gẹ́ bí àwọn kan ṣe sọ wípé olóṣèlú ni wá. Ó lè jọ náà olóṣèlú la máa gbà láti gbà ọ́. Torí tá a bá gba security lọ́wọ́ ìjọba Bọ́lá Ahmed Tinubu, àti ìbọn sí Yorùbá nation, ọwọ́ ta láti gbà, ọwọ́ ìjọba APC náà ni. Bọ̀ kí ló lè ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn? Kò sí ẹni tó mọ̀. Ẹ jẹ́ ká fi ọgbọ́n ṣe, ẹ jẹ́ ká lo ọpọlọ. Gbogbo wa pátápátá lolóṣèlú. Nǹkan tó bá mú ọ̀gá wa, bàbá wa ṣe Sunday Igboho, tó bá sọ wípé àwọn lọ dọ̀bálẹ̀ níwájú ọba, kán bá àwọn bẹ Bọ́lá Ahmed Tinubu kó fún àwa Yorùbá nation ní security. Abẹ́ ìjọba Yorùbá nation kan náà ti lọ gbà. Abẹ́ ìjọba APC ló máa sáyìn ipò gbé fún wọn. Ṣáà kì í ṣe olóṣèlú nìyẹn. Ṣọ́nà tá a fẹ́ gbà láti gbà nìyẹn. Ọlọ́pọlọ ni mo pe o, èèyàn ni mo pè, mí ò pèrò, èmi ò sọ̀rọ̀. Kéèyàn 5,000 wò mí, mi ò sọ ọ̀rọ̀ tèmi, kéèyàn 1,000 kan kó wò mí. Tó bá jẹ́ èèyàn 50 ló wo prógráàmù mi, ó tẹ́ mi lọ́rùn, inú mi dùn, ayọ̀ mi kún, torí pé mo wà lórí òtítọ́. Mi ò dẹ̀ gbé platform mi sílẹ̀ láti fi máa tako ẹ̀dákẹ́dá kan tó wà lórí irọ́ kí n sọ pé mo fẹ́ bà tiwọn jẹ́. Ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan tí sísà wa, ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan tó sọ. Let's go there. A kú oríire o. Let's go. There is fire on the mountain. There is fire on the mountain. Serious fire on the mountain. We are on our own. Fellow citizens of Nigeria, we are on our own. We are on our own because, let me give you 3 instances why I'm telling you that we are on our own. So let us start putting heads together now and look for how to advise our president, Asiwaju Bola Ahmed Tinubu, on the solution. Because, obviously,
A country starts from a family to a community. Let me give you people a full gist. On Monday, all the obas, we thought that when their wife go and cry on their neck, they will also cry on governor's neck. Governors also go and give Asiwaju the report that communities are concerned. So let us start looking of how to protect and secure individual communities. The wives of obas, they called a meeting. They contributed money to rent is the Oriental Hotel. Where did they go to? They even call Ashwebi. Everybody should come in white, well dressed with makeup, only for them to get there. Fellow Nigerians, they did not discuss security matter for 2 seconds. I'm talking of just 1 second. All the top women, big women in the society. Thank God I was not around. They sent me to I should come and joke. Do you believe that they were only discussing how their kings are beating their wife? They are beating them to stupor. Oba said they beat wife. So who the SVA is supposed to carry now? Yesterday, Oba still had their own meeting. The meeting scattered. They beat because the fight is how did their wives have the audacity to gather themselves together and do a meeting and be discussing their domestic matters. They did not discuss Nigeria matter. But they said that Council of Obas should meet. We're in serious problem. Now, governors, Southwest governors, and I'm very sure, very sure, Apari governor Governor Dapo, Naim, then wear Kampala, Ashwebi, nínú gbogbo rògbòdìyàn yìí, Dapo, etumo ti mú Kampala. Sanwo-Olu, Governor Sanwo-Olu, ọkàn ẹ balẹ̀. Babajide Sanwo-Olu, you wear blue filler on top Kampala. Una go distance security. When bandits are giving us update on TikTok that they are coming, Lagos next, Sanwo-Olu, you still remember where to march. Tell to conscious. Tell conscious Kampala to give Sanwo-Olu war. We are in serious problem. Fellow citizens of Nigeria, the only solution now that my head can think and my spirit is leading is to look for how to bring Sunday Igboho back. Sunday Igboho is what we need now. And what be Sunday Igboho? Whatever pardon, whatever lift, let them lift the ban on Sunday Igboho so that they can come and support police officers. Now, Egbetokun has said that they should withdraw VIP. Senate, those ones, you see the way they humble, they talk now. They are scared that they will be vulnerable. Who bandits supposed carry if no be una? Who bandits supposed first bond if no be una? If they never carry one of una I no go clear that we are restless and our lives are at risk. So fellow citizens of Nigeria, if not to protest, we are ready. I'm just a stone throw away. Igboho must come back. Because those police officers, one and one go withdraw. And they don't benefit, they don't shock. Now inside AC, then they sleep. Then they use iPhone 14, 15 Pro Max. Then they eat correct food for the VVIP where they work. They know they stay under sun. So those ones, how do you want to now go and put them on the street? They will collect bribe. You have not even started thinking of how to increase the salaries of soldiers and armies and officers. So my father is now saying that they should come and join army. Sheyi, Bewa, oh yeah, lead, others will follow. You Sheyi don't declare, say, you won't go join Nigerian army. I will follow. I will write the list of all the Asiwaju lineage and children that you should also join. Leadership by example. Because as it is, the only solution we have is to bring Sunday Igboho. When they start to put all these OPCs, just like Amotekun, when they start to have them, the Igbo people to have their own, everybody will secure each community. You see the way they attacked them in Shagam when they came. These governors and these obas, they don't have our interests at heart. They don't have, why? Until disappear. All of them are second citizenship. One oba, I'm coming to your case. I hear what you badge.
Esther, ṣé kò ṣe pé wọ́n fi adé orí yín ṣépè fún yín sá, ẹ má bínú sá, o kábíyèsí sá. You beat your wife to the point that your wife has disappeared to France. Your case is on. I will not mention your name now. Your case is on special. A whole king is beating his wife. I have the documents. I have the visuals like this. Useless people in useless crowns. Look at the kind of fathers that we have. Maltreating their wife to the point that their wife have the audacity to gather themselves. Àwọn èèyàn náà báwo lẹ ṣe dìyàwó ọba kéèsì tí yín ọ̀tọ̀. Àwọn alátẹnujẹ they must come olórí mi sísí. Ẹ ti lọ forí kóyà. The sound of a single parent bearing olórí in palaces. Your una case is another one. Let us settle this one first. Sunday Igboho seems like our temporary answer. So we are officially calling on the federal government to lift any ban on Sunday Igboho and let us start thinking of how to secure our communities. Our life is at risk. Sanwo-Olu and others, wọ́n ti gagbada lọ. Ẹ kò concern wọn o. Ààrẹ Ọ̀nà Kakanfò. The man wey spend all his life say he won't become Ààrẹ Ọ̀nà Kakanfò. They don't give Ààrẹ Ọ̀nà Kakanfò. Una Ààrẹ Ọ̀nà Kakanfò that is supposed to be in the battlefield. He dey Canada. Ó ti lọ Canada. Canada. Ààrẹ Ọ̀nà Kakanfò dey Canada. So what is our fate now? What is our fate? They were in Shagam a few days ago. We are in deep problem. Call for ati woile. We are in deep problem. Una say make them withdraw VIP police. The ones on the street, you know, Gogoro, those ones, they are drunkards. Police officers on the street, they are drunkards. Their salary, they make their salary on the street collecting bribe. Then you now want to go and withdraw the VVIP, the ones who don't belly full. You won't come put them on that son. You see that this equation is no balance. This calculation people are calculating is not balanced. Igboho is the answer. Security àwọn fẹ́ dálẹ̀ kàn gbé fún mi. Bàbá gbogbo bá wọn plan ẹ ṣe lọ́wọ́ mi ni mo ń gbọ́ bọ̀ nígbà tí ìjọba lé mi kò nù. Nbá ti wà. Ká ní pé mo free tí mi ṣe wanted. Ẹ ti mọ̀ pé lọ́wọ́ tó lè kojú wọn nu gbo mi. Kì í ṣe gboro ẹ jẹ́ wọnú gbó tí wọn. Igboho. Bàbá mi tán bá gbọ́ kùkù lajà pé ọlọ́wọ́ pé Igboho ó sì ti dé ọwọ́ ó dẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ sí wọnú gbó lọ́la o. Bàbá ẹ mọ̀ pàtẹ́wọ́ pé ọ̀kàrẹ̀ ọmọ ládùúgbò inú gbó dà. Àwọn mi lè mọ sọ pé mo ń dànù ṣùgbọ́n tó bá yẹ pé mo ń dànù ni ẹ̀yin bàbá mi ẹ gbàṣẹ lọ́wọ́ ìjọba pé ẹ free mi ẹ wá lé mi wọgbó tí mi bá wá wọgbó lọ ẹnì kan tún mi mú tí mi bá lé wọn kó nugbó ẹnì kan parí. Intercontinental ballistic missile. Ẹ̀yin bàbá mi lẹni mi ohun tẹ́yin bàbá mi fún mi mo mọ̀ láti bá ṣe bíbọn làwọn fẹ́ yìn àwa máa gbà lọ́wọ́ wọn àwa dá wọn dọ̀bálẹ̀ àjà wọn lẹ́gbàá pé ẹ mọ̀ wọ̀ lójú wọn lọ wọ́n bẹ ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo láwọn ọmọ tó lè lọ sí wọn wà tá lè jọ wọnú gbó bá wọn wí àti pé ká tó wọ gbó gẹ táwọn gẹba gbẹ oní ṣe ń ṣe fún wọn ní Kwara ilẹ̀ Yorùbá bẹ̀ lọ́dọ̀ àwọn ọba aládé wọ́n di ìlú wọ́n lè gbé wọn kó mẹ́tí ọ̀sẹ̀ nìkankan bẹ̀ ní gómìnà láàyè mẹ́ wọ́n lé gbogbo aráàlú yẹn tí ò kẹ́ nìkankan ẹ wo bàbá mi ẹ̀yin lẹ́ nílùú ẹ̀yin lẹ́ jagun lẹ́ tẹ́ gbogbo ìlú yẹn dúró ọlọ́wọ́ ìsọba kékeré nílẹ̀ Yorùbá ń bì ní Nàìjíríà yìí gan. Ẹ̀yin bàbá wa sọ wípé ajá òde tó ń bo ẹkùn kábíyèsí ẹkùn lẹ́yìn ajá làwọn pípù yẹn bàbá ẹ mọ̀jẹ̀ kan máa ń fọ ẹkùn ṣeré bàbá mi ẹ dákun bàbá mi ẹ gbà mí wá sábà ẹ gbà mí pè mí fídíò. Bàbá o. Mo fídíò bàbá mi máa àwọn bàbá wa ọlọ́wọ́ ni wọ́n ní ṣé mo láwọn bàbá tó báyìí lèmi fẹ́ wọ́n ṣe wọ́n kiri torí pé mo ní kí bàbá mi sọ̀rọ̀ òyìnbó òbí ká lólúwẹ̀ ọmọ yẹn ra wa la ní agbọ́dọ̀ sọ fún ìjọba kan filẹ̀ ọmọ bọ́nlé ọwọ́ kojú wọn Sunday Igboho ni mò ń sọ bàbá tó ń la ọkọ mi Igboho ni mò ń sọ ní ọ̀dọ̀ bàbá wa ní aládé gbogbo lọ́hùn inú mi dùn. ó rò pé ó gbọ́ láti gbọ́ nǹkan tí sísá wa tó sọ ṣe é ríṣẹ́ wọ́n ní ká ṣe kí ni wọ́n ní ká pe Chief Sunday Igboho wọ́n ní ká pe Chief Sunday Igboho àní tó wá gbé security fún wa tó gbé fún wa ṣé lórúkọ Yorùbá Nation ni no ní orúkọ under Bola Ahmed Tinubu ọ̀nà wo la fẹ́ fi gba Yorùbá Nation kó máa rókì lọ́wọ́ ẹ̀ ọlẹ́ni tó bá fẹ́ mọ̀ bọ̀ á ṣe bí ọ̀bọ̀ àwọn pípù yìí náà ó yẹ ká súnmọ́ wọn lásìkò tá a wà yìí torí wípé kí ni etí bàbá nílé etí bàbá lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lo brain wa ẹ jẹ́ ká fọgbọ́n ṣe ó ní igi kíní kan kì í gbóni lẹ́sẹ̀ lẹ́ẹ̀mejì
a ti gbìyànjú, a ti ṣe, a ti sá síwájú, a ti sá sẹ́yìn, a ti sá sọ́tún, a ti sá sósì. Níbi tá wá dé yìí sìn, ṣé wọ́n bá àwọn méjì mẹ́ta tó wá sọ wípé wọ́n fẹ́ kó wọn lọ sọ́dọ̀ àwọn olóṣèlú nísìnyí lọ́wọ́lọ́wọ́ yìí, báwo ló ṣe ń lọ? Báwo ni Yorùbá nation, ipò wo ni Yorùbá nation wà lọ́wọ́lọ́wọ́ yìí? Ojú wo la wá fẹ́ fi wò? Ta ló wá fẹ́ gbà wá? Ta ló lè bá wa dá sí? Ṣé wọ́n mọ̀? Bá mi fílẹ̀ nínú comment section. Ṣé mi mọ̀? Èmi náà mọ̀. Àkókò ló máa jẹ́ mi ò mọ̀. Ìgbà wo ni mi ò mọ̀? Bọ́ kí ni mo mọ̀? Mo mọ̀ ipa wa bọ́ nínú oko ẹrú. Ta ló máa wá ṣe fún wa? Mi ò tí ì rí o, mi ì tí ì mọ̀. Wọn ò tí ì fi wọ̀n mí. Bọ́ kí ni mo mọ̀? Mo mọ̀ pé lágbára lọ́wọ́ Elédùà a máa bọ́ nínú oko ẹrú. Bọ́ ẹ jẹ́ ká stop ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wádìí ohun gbogbo dájú, ká di èyí tó ń jẹ́ òtítọ́ mú. Kò ń ṣe gbogbo nǹkan tó ń gbé wá fún wa lórí social media òun la máa gbà. Tẹ́ bá dẹ̀ ti gbọ́ agbọ́jọ́ etí kan dá, àgbà òṣìkà ní o. Trust nobody. Trust nobody. 99.9 nínú àwọn tá à ń sọ̀rọ̀ Yorùbá nation. Nǹkan tó máa jẹ òun ló ń wá o. Nǹkan tó máa mú lọ sẹ́nu òun ló ń bá wa. Òun lè máa fi rí wípé wọ́n máa rí nǹkan ẹyọ kan, wọ́n máa ṣe fún bíi 2 months. Wọ́n máa sọ̀rọ̀ yẹn ní lórí. Torí kí ló ń wá? Torí nǹkan tó máa jẹ lórí social media ni. Bẹ́ẹ̀ ni. Ibi tá ti máa ń ṣe òun náà láti ń jẹ òwò láti bá ti ọmọ ọ̀dà ẹgbẹ́ ẹ jẹ́ tó jẹ máa ṣe èpè tó mọ̀ wípé irọ́ ló ń pa. Tọ́ba yóò bá rí ẹ, ọba ọ̀run wò ọ́. Bẹ́ẹ̀ ni. Àṣelọ̀lọ̀bọ̀ wá bá ẹlòmíì ọjọ́ alẹ́ ló máa bẹ̀rẹ̀ sí ní máa dààmú. Ẹlòmíì ọjọ́ alẹ́ lọ́mọ ẹ̀ máa dààmú lójú ẹ̀. Bọ̀ nínú ọkàn ẹ̀ òun náà máa rò ó padà sẹ́yìn pé tàbí iṣẹ́ ọwọ́ òun ni bọ̀dí kò ní lè sọ fún àwọn èèyàn ńgbà yẹn. Ilẹ̀ ti ṣú, ó ti léètì ńgbà yẹn. Ẹ jẹ́ ká ṣe dáadáa. Lọ́títọ́ àdòdó a bá sọ pé ọmọ kóòtù òjìrì ọmọlúwàbí ni wá. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa kò tiẹ̀ sí ọmọ dáadáa ká tó wá sọ pé ọmọlúwàbí. Mo kí wa lẹ́ẹ̀kan sí wípé a kú oríire o, Chief Sunday Igboho wa. Ọmọ Yemi ẹ má sá lọ bíkíbí. Ṣáà máa jọ tó. Ẹrun èka máa fi gbára ẹni lẹ̀ lágbára ọ̀nàwọ́ Ọlọ́run. Ẹ má sá lọ Kútọ́nù FM lọ́yẹ̀. Ẹ má lọ Kútọ́nù Ṣíkẹ́ǹjẹ́ ká jọ tún ṣe. Ṣáà máa jọ tán rẹ̀ wà lẹ̀. Ṣáà máa jọ tún ṣe. Dídẹ́ ni ẹ máa jọ fọwọ́. Ká máa pọwọ́ pọ̀. Ká máa jọ tún ṣe dídẹ́ ṣe. Kó máa jú ṣe. Kéré o. Kéré o, kéré o. Mo wíire tàbí mi ò wíire. Àwọn kan tiẹ̀ láwọn ní phone number mi lọ́wọ́ wípé àbá rẹ ni tó bá lóun fẹ́ wá fẹ́ mi. Bẹ́ẹ̀ ni wọ́n ní èmi gan wọ́kọ. Tó bá tẹ̀jẹ̀ boyfriend ni à ń bí ẹ̀. Wọ́n láwọn máa fi phone number mi pé ẹ bá fẹ́ phone number Zabi o torí pé gbàǹjo ni ó gbèdé. Èmi náà wọ́kọ o. Ẹ lọ gba phone number mi lọ́wọ́ wọn kẹ́ pè mí. Bọ́ olówó ni kó wá o. Olówó ni kó wá yá. One love. Bye for now. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.